eléyìí náà ń bẹ nínú ṣíṣe ẹlòmí ó fẹ́ jẹ orí jẹ ó fẹ́ mu orí mu mi ò mọ̀ bá yọ́rọ̀ tá ń sọ yẹn sọ ń dọ́dọ̀ náà ìdúpà gbọ́pọ̀ ẹmọ́ ẹlẹ́gbọ́ ogun kan tá ń sọ ẹ̀yọ́bí pàápàá jùlọ tàbá ti sọ̀rọ̀ tó jọ mọ́rọ̀ bẹ̀ ní tá gbọ́njọ́ náà ni pé gbogbo ń tẹ́sọ yẹn àgbọ̀ ṣe ń gbọ́ náà ní ò gbọ́ náà ọmọnìyàn innal insana la yatgha ar-ra'ahu istaghna ọmọnìyàn wọn mọ́ jọra wọn lójú ọmọnìyàn wọn awóra wọn bí ẹni wípé wọ́n á ti ẹ̀fíra wọn sípò ọlọ́run nígbà tó ṣe kó fẹ́ jẹ orí jẹ ó fẹ́ mu orí mu ó fẹ́ ná orí ná ó fẹ́ lò orí lò àwọn díẹ̀ nínú ẹrúsìn ọlọ́run ọba ni fitnatul ghina fìtínà ọrọ̀ ni kìí gbé lọ bí ó ṣì ọlọ́run kó ṣọ́ wa ń bẹ̀ bó ṣe ní fìtínà bẹ́ẹ̀ náà ni ọrọ̀ kò náà ní fìtínà tí ni ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wasallam ànábì máa ń bẹ lọ́n pé Allahumma inni a'udhu bika min fitnatil faqri wal ghina ànábì ó ní rẹ̀ ọlọ́run ṣọ́ mi kúrò níbi fìtínà tó ń bẹ níbi àìní torí pé fìtínà ń bẹ níbi òṣì kọ́lọ̀n kó ṣọ́ wa mẹ́ bákan náà al-ghina kéèyàn fẹ́ jẹ kó rí jẹ kó fẹ́ ná kó rí ná kó fẹ́ lò kó rí lò ó náà ní fìtínà ò ànábì ó bẹ lọ́n sallallahu alaihi wasallam kọ́lọ̀n kó ṣọ́ níbẹ̀ kọ́lọ̀n mọ́ṣẹ́ ẹ̀ṣẹ́ ní kọ̀ọ̀kan wa mẹ́ àwọn al-Yahud wọ́n ní gbẹ̀ràgà púpọ̀ débi wípé wọ́n sọ̀rọ̀ òdì sọ́lọ́run wọn ò ní náà ní ọlọ́run wọn a nígbàgbọ́ wípé gbogbo nǹkan tí ń dún yẹ àwọn làwọn ń lù tó fi ń dún kò sọ́wọ́ ọlọ́run bẹ́ gbogbo nǹkan tí ń tóra wọn yẹ àwọn làwọn fà táwọn bá fà kò lè tóra wọn eléyìí nínú àwọn mentality tí wọ́n kìbọnú philosophy àti science ó ní ló fi jẹ́ pàwà mùsùlùmí bó ti wùlẹ̀ ká kójú bá àwọn ìmọ̀ yìí tó ká máa rántí pé mùsùlùmí ni wá o ká máa rántí pé gbogbo nǹkan kò lè ṣẹ lẹ́yìn Ọlọ́run wallahu khaliqu kulli shay wa huwa ala kulli shay'in wakil kulli shay gbogbo nǹkan pátá Ọlọ́run ló dá o ló sì ń darí gbogbo ẹ̀ èyí tó bá fẹ́ kó ṣe ní ó ṣe ìtí ọlọ́run ọba fẹ́ kó ṣe òní oníṣe so gbogbo àwọn ìròyìn yìí náà ló bí secularism al-almaniya ad-dinu lillah wa lana dunya ẹ̀sìn kọ́lọ̀wọ́ fọwọ́ mẹ́sìn ṣùgbẹ́tọ̀ ayé àwọn làwọn ni ìyẹn ló fà á tí wọ́n fi máa ń sọ̀rọ̀ òdì sí Allah subhanahu wa ta'ala ìyẹn náà máa ń ṣẹlẹ̀ láwùjọ wa lẹ́ni báwọn yẹn bá ń sọ ọkọ̀ tání tọ̀ ọ̀dá èyí táwà sọ yìí ẹwà já òkè lọ́lọ́run sọ ẹjọ́ ẹ má gbọ́rọ̀ ẹ̀sìn wá ní ẹ má gbé ọ̀rọ̀ ẹ̀sìn wá sí kìí sọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ in tí wọ́n náà ń sọ yẹ ó yàtọ̀ sáwọn Yahudi tí wọ́n sọ pé wa qalatil yahud yadullahi maghlula ọ̀rọ̀ rẹ̀ ó yàtọ̀ sáwọn Yahudi tọ́lọ́wọ́n bá ń sọ ọ̀rọ̀ wọn láàyè yìí a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọlọ́ni wa qalatil yahudu yadullahi maghlula ọlọ́ni láwọn Yahudi wọ́n sọ wípé ọwọ́ Ọlọ́run maghlula ọwọ́ rẹ̀ ó wo báyìí ọwọ́ tó bá sì wo tó bá ní nǹkan wo báyìí ìtumọ̀ ní pé èyàn ò lá ọwọ́ tó bá wo ìtumọ̀ ní pé nǹkan kan ò lè jáde ńbẹ̀ ọwọ́ tó bá wo báyìí nǹkan kan ò lè jáde ńbẹ̀ ọwọ́ tí kò
kò bá wo téèyàn tẹ́lẹ̀ báyìí kò ní tọrẹ kinayatan anil bukhul in tí wọ́n gbà lérò pẹ̀lú tí wọ́n ń sọ yìí o náà ni pé Allah subhanahu wa ta'ala lẹ́nu wọn lọ́hùn wọ́n ní ahun lọ́lọ́hùn ẹgbọ́rọ̀ lẹ́nu àwọn Yahudi wa qalatil yahud yadullahi maghlula àwọn Yahudi sọ wípé ahun lọ́lọ́hùn lórí ahun wọn lọ tí wọ́n bá ṣe ń sọ yìí èmi àti ẹ náà alìmọ̀ rò pé tó alhamdulillah sáwà sọ bẹ́ẹ̀ alhamdulillah o ìsọ́ ṣùgbọ́n gbà mí àmọ́ fi ṣe sí sọ lisanul hal àmọ́ fi sọ ẹjọ́ fi lápòjú nìkan ó bí ẹnìkan léèrè pé kọ́ọ̀sì wo ló ń ṣe yunifásitì ẹ̀kọ́ nípa ẹ̀sìn Islam dirasatul islamiyya ẹ̀kọ́ Islam ó ní mọ̀ nǹkan pé ó dẹ̀ rí kọ́ọ̀sì gidi ìyẹn tí máa sọ pé èyí tó jẹ́ tọ́ Ọlọ́run ọba yẹn èyàn lè là láyé níbẹ̀ ìtọ́ ń sọ náà ni pé yadullahi maghlula ìtọ́ jẹ́ tọ́ Ọlọ́run yẹn èyàn lè ṣàṣeyọrí mẹ́ ìtumọ̀ ní àbíkálẹ̀ méjì àwá sọ wípé tọ́ afá ìbò ló ń lọ́mọ pàdé ẹni airport Mísírà ni mo wà èwo lẹ́ ń ṣe ń bẹ̀ alọ́ ń kéwù ni kéwù báwo government ò recognize yadullahi maghlula náà ni ìlọ́kọ́ lọ́hun pẹ̀lú pọ́fẹ́ṣẹ́ rísíkò fún yàn pẹ̀lú kọ́ọ̀sì tó ṣe fíkọ́rọ̀ ẹ má sì wà gbọ́ a sọ wípé ká má ṣe oríṣiríṣi àwọn kọ́ọ̀sì ṣùgbọ́n já mọ́ tó àníyàn wa ṣe lérí ẹ̀ àníyàn tí ò dá náà ni pé gbogbo àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè tiwa gan tó yẹ kẹ́kọ̀ọ́ wọn ó ṣàǹfààní fáyé ṣé wọ́n dúró Nàìjíríà wọ́n sá lónìí yadullahi maghlula àwọn Yahudi wa qalatil yahud àwọn Yahudi ń sọ lẹ́nu wọn pé yadullahi pé ahun lọ́lọ́run so bẹ́ẹ̀ náà ni ìwọ lisanul hal tí wọ́n náà fi sọ́dé wípé ẹni wọ́n lọ ń bá èèyàn rẹ̀ kẹ́kọ̀ọ́ agbọ́pẹ́lẹ̀ kí lọ mọ̀ yí lọ ọmọ yóò ṣẹ̀rú ayé ẹ̀kọ́ tọ́lọ́n ló lọ ń kọ́ àṣọ bí kìí ṣe tọ́lọ́n ṣùgbọ́n kò sí ọ̀lá ń bẹ̀ kí lọ ń sọ pọ̀ lọ́yìn yadullahi maghlula yẹn túnmọ̀ ìpọ̀ ń sọ pé Ọlọ́run ò lè ṣe dáadáa fún pẹ̀lú pé tọ́lọ́n ti ṣe so hádà wal ma'na ìtumọ̀ rẹ̀ ní kìí ṣe gbígbà tá a fi ẹnu sọ nìkan a lè mọ́ fa hàn sọ ṣùgbọ́n gọ̀ọ̀rọ̀ ń fi ìṣesí sọ ọ̀gọ̀rọ̀ ń fi ìṣesí àfi ń sọ Ọlọ́run kó ṣọ́ wa ń bẹ̀ kó ṣàforíjì fún wa àwọn Yahudi wọ́n gbéraga ọmọnìyàn ó gbéraga pàápàá jùlọ tó wúra rẹ̀ wípé nǹkan tó ń ṣe ní tó fi jẹ́ nǹkan báyìí gbogbo èèyàn náà tí wá fẹ́ jẹ́ nǹkan láyé àfi kó ṣe tó ń ṣe tá ló sọ fún ọ pé tó ṣe yẹn ló fi jẹ́ tó jẹ́ ẹgbẹ̀rún èèyàn míì ṣe tó ṣe yẹn tí ò jẹ́ nǹkan kan àkà tí ó fi jẹ́ nǹkan padà jẹ́ ni kò jẹ́ anything kí ló kọ́ Ọlọ́run pẹ̀lú tó ń ṣe tó bá fẹ́ kún ọ lọ́wọ́ kí ló kọ́ Ọlọ́run pẹ̀lú tó ń ṣe tó bá fẹ́ rọ̀ lọ́rọ̀ ibi tí kó wá bá fi Allah sí bẹ́ẹ̀ náà ló ti bá ẹ jẹ́ ká tún ìròrí gbogbo ilé yìí western mentality àwọn Yahudi àwọn náà ń gbé nǹkan ẹ máa kírun o ẹ máa gba àwẹ̀ kódà ẹ máa yọ zaka kódà àwọn obìnrin yóò máa ṣe àwọn ọmọ ìlú nìkan wọ́n máa ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n fíkra yadullahi maghlula náà ni ó wà lọ́pọ̀lọ́ pé Ọlọ́run ò lè ṣe nǹkan fún yín àfi kẹ́ ìṣọ́gù fúnra yín tẹ́ bá ṣe lẹ́ẹ̀fì jẹ́ nǹkan tẹ́ fẹ́ jẹ́ wa qalatil yahud àwọn Yahudi ń sọ lẹ́nu wọn ní yadullahi maghlula wọ́n ní ọwọ́ Ọlọ́run wíwo báyìí lọ́wọ́ ẹ̀ wò kò láwọ́ ahun ni lẹ́nu Ọlọ́run ọba kò jẹ́ kọ́rọ̀ náà tútù ọlẹ́nu gullat aydihim Ọlọ́run ní àwọn ni wọ́n yá ahun èmi Ọlọ́run kọ́ Ọlọ́run fún wọn lẹ́sìn lórí ẹ̀ gullat aydihim kí wá sí pé wọ́n yá ahun nìkan
kálùbáríkà ó kúrò níbi gbogbo tó bá fọwọ́ wọn ṣe nínú túmọ̀ rẹ̀ ni gullat aydihim yìí ṣe pé ahun ni wọ́n gbogbo tí wọ́n lè fọwọ́ wọn ṣe láyé ó lè máa develop ayé o ṣùgbọ́n kọ́lọ́wọ́ yọ àlùbáríkà kúrò mẹ́ wa lu'inu bima qalu ọlọ́run ni mo sì pé wọn ṣépè mo sọ wọ́n dẹni ègún bima qalu pẹ̀lú tó jáde nígboro ahọ́n wọn tí wọ́n sọ sí sàkàní ọlọ́run tẹ́sẹ̀ wá fún wọn lésì ọlọ́run bal yadahu mabsuutatan yunfik kayfa yasha ọlọ́run ní ẹni tó bá fẹ́ lọ́rọ̀ gbọ́ ẹlọ́mọ̀ wípé bal yadahu ọwọ́ tó wọn ọlọ́run méjèèjì mabsuutatan títẹ́lẹ̀ báyìí lòun ọlọ́run tẹ́sílẹ̀ ọwọ́ tó wọn yunfik kayfa yasha bó ṣe wù òun lòun máa ń ná nǹkan bó ṣe wù òun lòun yàwọ́ ọlọ́rọ̀ tó bá náwó débì kan ẹnìkan àwọn èèyàn lọ fetí kò létí pé dádì owó ti fẹ́ tán yóò ní ẹ̀jẹ̀ àdàdù kò séyìn fọ́lọ̀ ó lè máa náwó kọ ìyàwó gbà mí ìyàwó rẹ̀ lè fetí kò létí pé kò sóúnjẹ ń léwu ẹ̀jẹ̀ àdàdù bí dábàdé kò sí yẹn fún Allah subhanahu bal yadahu mabsuutatan yunfiqu kayfa yasha níṣe tí lẹ mọ́ yìí ọlọ́run lọ́gbọ̀n iye ẹlòmí tó ọlọ́run ti sọ ní multi-billionaire tó jẹ́ pé kó tó sùn lánàá kò rí ìkẹ̀kẹ̀ jẹ kó tó sùn níbi bílẹ̀ ṣe mọ́ yìí tí è sọ ọ̀nà haramu tọ́lọ́run ti sọ́dẹ̀ yàlá bal yadahu mabsuutatan yunfiqu kayfa yasha tí tẹ́bà ẹlò wọn ọlọ́run bá tẹ ọwọ́ òun méjèèjì ilẹ̀ ní gbogbo ìgbà tóun náà tóun tọrẹ fẹ́ dá ọ̀ àbárùpówó nìkan ọlọ́run bá fi ń tàwà lọ́rẹ ní àlàáfíà yìí gẹ́ńkọ́ wa khayru ma utiya àlàáfíà ọ̀gá oore tọ́lọ̀ máa fi tàyàn lọ́rẹ àlàáfíà ni lọ monetize àlàáfíà tó bá jí láàárọ̀ yìí ká sọ iye owó tó jẹ́ fún ọ mímí tààmí látòrú tàà fi jí láàárọ̀ yìí ní kí wọ́n sí lówó kan sọ ètò jẹ fún ojú tàà fi ríran yìí jẹ́ wọ́n sírò iṣẹ́ ojú yẹn nítowó kò lè mọ̀ pàtàkì tọ́lọ̀wọ́n bá tọ́ta ọlọ́rẹ̀ ìyẹn nìkan kọ́ sírò ìgbọ́ràn rẹ ìríran rẹ ìsọ̀rọ̀ rẹ bọ́pọ̀lọ́ sí ń ṣiṣẹ́ tí ò ṣiṣẹ́ lódì sírò rẹ̀ sówó kò wá gbé tóbi fún Allah subhanahu wa ta'ala lórí ọrẹ tó ń tàwá ọlọ́ni bal yadahu mabsuutatan ọwọ́ òun ọlọ́run méjèèjì títẹ́lẹ̀ ló wà ní gbogbo ìgbà yunfik kayfa yasha ọlọ́run máa ń ná ó máa tọrẹ fún àwa ẹrú rẹ̀ àwọn ẹ̀dá rẹ̀ bó ṣe wù tí ò ṣe pé restriction kankan kò sí fún Allah subhanahu wa ta'ala àwọn Yahudi ọlọ́run bá gbé wọn ṣépè ọlọ́run sì yọ àlùbáríkà kúrò ní gbogbo tán bá fọwọ́ wọn ṣe àyàfi èyí tí a bá lò fún tọlọ́run nínú tán bá ṣe lókun lọ́bi jẹ́ pé èmi ò doubt mi ì ṣe èméjì rí pé ọlọ́run yọ gbogbo tí Yahudi tí wọ́n ṣe yẹn ọlọ́run yọ àlùbáríkà kúrò àfi èyí tá a bá mú fi ṣètò ọlọ́run ní gbogbo nǹkan yẹn kí gbogbo àwọn òbí ká lọ gbọ́yé gbogbo advancement in technology ọlọ́run ti yọ àlùbáríkà kúrò gbogbo ẹ̀ àwa lè máa sọ pé bí Saudi ṣe rí yẹn náà technology náà èyí tá a bá fi ṣètò ọlọ́run bẹ́ẹ̀ nìkan àlùbáríkà wà ojú èyí tá a bá fi ṣètò ọlọ́run nìkan àlùbáríkà eléyìí tá à ń lò yìí ọlọ́run yọ àlùbáríkà kúrò bẹ́ẹ̀ èyí tá a fi ń sọ̀tọ̀ ọlọ́run yìí nìkan àlùbáríkà tó wà bẹ́ẹ̀ orin náà ń fi irú ẹ̀kọ́ sálùbáríkà kan níbi náà tún bá fi ń kọ́ kò sálùbáríkà kan gullat aydihim ọlọ́run ní àwọn láhún gbogbo tó bá sì fi ọwọ́ wọn ṣe ọlọ́run tilẹ̀kùn àlùbáríkà ó ti máa àlùbáríkà kan ò ní ti bẹ̀ jáde wa lu'inu bima qalu
pẹ̀lú ọ̀rọ̀ tó jáde lẹ́nu wọn yẹn wọ́n dẹni ègún níwájú Allah subhanahu wa ta'ala bal yadahu mabsuutatan ó dájú ipé ọwọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala méjèèjì Ọlọ́run tẹ ọwọ́ rẹ̀ sílẹ̀ báyìí yunfiqu kayfa yasha Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó máa ń ná ó sì ń tọrẹ fún àwọn ẹrú rẹ̀ kayfa yasha bó ṣe wu Ọlọ́run lọ́lọ́run máa ń tọrẹ ìdí nìyí tó fi jẹ́ wípé Ọlọ́run kọjá ẹni tí èèyàn lọ fetí kò létí pé mọ́ fún lágbájá ní nǹkan ò rárá ló fi jẹ́ pé ìwọ tọ́lọ́run sóore fọ́mọlà kejì tó ń bínú ọkàn parẹ́ dànù because Ọlọ́run ò ní ìdíkọ́ kọ̀ǹsọ́ọ̀tì ẹnì kankan kó tó ṣe dáadáa fẹ́rú ẹ̀ kò ní ìdí kayfa yasha mọ̀ṣíà rẹ̀ bó ṣe wù kódà gbà mí ò lè máa rò wípé ẹni yóò dẹ̀ yẹ kó ní nǹkan yóò kò sí ìtọ́kọlọ́ pẹ̀lú ẹni yóò sì yẹ kó ní ọ̀rọ̀ tó tó báyìí ọfọ́nù ńgbàtà wà nílé ẹ̀kọ́ gan olódo ni kò sí ìtọ́kọlọ́ pẹ̀lú ẹ̀ kayfa yasha ó ṣe wù Ọlọ́run ó ṣe máa ń ṣe tiẹ̀ ìwọ tó ọgbọ́n bẹ́rẹ́bẹ́rẹ́ gan ó lè má ṣe nǹkan kan fún ẹni tó sì jẹ́ wípé bí ọ̀dẹ̀ ní kò gbọ́n Ọlọ́run ó sì dá yóò sì kó ọ̀rọ̀ yẹn yóò kó sọ́dọ̀ rẹ̀ yóò fi kayfa yasha bó ṣe wù Ọlọ́run Ọba ló ṣe máa ń pín bó ṣe wù Ọlọ́run ní ṣe máa ń fún yàn lọ́rẹ bó ṣe wù Ọlọ́run ní ṣe máa ń tàyàn lọ́rẹ ẹ̀bùn ẹni tó bá wù kódà kò fẹ̀sì tó ó lè má ṣe tọ́lọ́run kayfa yasha Ọlọ́run ó bù sọ́dọ̀ rẹ̀ ẹni tí ó fẹ́ ọmọ Ọlọ́run á sì fún lọ́mọ yóò kàn gbóyún ní unwanted pregnancy unwanted bàtí ó bá bímọ ìbejì yóò nìkan lọ dásáàtà ẹlòmí sì ń wá ọbẹ̀ ọlọ́múra ọlọ́ṣàdọ́ ọlọ́lọ́ ìgbò ọfọ́nú ó sì gbẹ́ ọgbọ́n kankan yunfiq kayfa yasha bó ṣe wù Ọlọ́run ló ṣe máa ń tọrẹ rẹ̀ fún ẹni tó bá wù áyà yìí àwọn olùmọ̀ tafsir wọ́n ṣàwọn àlàyé tó pọ̀ lérí ẹ̀ bákan náà àwọn àfáà ilmu tawhid ìmọ̀ nípa ìmọ̀ Ọlọ́run Ọba lọ́kan ṣoṣo wọ́n máa ń lo áyà yìí láti fi ṣe ìthbátù sífàtìl yadi lillahi subhanahu wa ta'ala láti lè fi rinlẹ̀ wípé nínú àwọn ìròyìn tí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala tó fi ròyìn ara rẹ̀ nínú al-Qur'an ó ní kí ni ọwọ́ Ọlọ́run Ọba fi ọwọ́ ó fi ròyìn ara rẹ̀ nínú al-Qur'an yadu bó tilẹ̀ jẹ́ wípé síyákù áyà yìí bó ṣe wá kìnáyà ni kinayatun anil bukhul tàbí ní yadullahi maglula pé Ọlọ́run Ọba ọwọ́ rẹ̀ wo gẹ́gẹ́ báwọn Yahudi ṣe sọ wọ́n wá ní yádù tí wọ́n ń sọ ń bẹ̀ yẹn pé ọwọ́ rẹ̀ wo in tán gbà lérò ní pé ahun ni bí kéèyàn sọ lédè Yorùbá náà pé lámọrin o làwọ́ lámọrin o yàwọ́ ẹ̀rí pé gbólóhùn méjì kan fẹ́ kọlu àwọn tàbá ní èèyàn yàwọ́ pé ó ń tọrẹ tàbá ìtúnjẹ pé ọmọ yẹn mọ̀ ti yàwọ́ ṣèdí tó fi jẹ́ pé tàbá wá gbé ọ̀rọ̀ yẹn sẹ́gbẹ̀ ara wọn tàbá fẹ́ kọ́ dàrú a wà lo ó làwọ́ kó tó yàwọ́ ìyẹn ìltìbáṣò ní wá ṣùgbọ́n bí tàbá fẹ́ ti sọ lọ́kọ̀ kan tá gbé méjì sẹ́gbẹ̀ ara wọn a lè sọ pé arákùnrin náà yàwọ́ tó bá dìbí ká náwó síyáàkù tó bá dìbí ká náwó yẹn kọ̀rí náà yẹn yóò jẹ́ ká mọ̀ wípé ó yàwọ́ ń bẹ̀ yẹn kìí ṣe wípé ó di ọkọ̀ olóṣàbà máa yàwọ́ báyìí ọ́ndà yadullahi maglula kìnáyà ni ṣùgbọ́n tó bá lo kìnáyà ní èdè Lárúbáwá náà ìyẹn ń túmọ̀ sí wípé nù bàlágà nǹkan yẹn náà wà pẹ̀lú ẹni yẹn náà ni ló jẹ́ pé alkinaya wọ́n lò náà ni itlaqu lafz wa iradatu ma'nan akhar a sọ gbólóhùn kan ṣùgbọ́n tá gbà lérò ọ̀tọ̀ ní nǹkan tá gbà lérò
lazim ma'a jawaz iradatil ma'na al-asli bẹ́ẹ̀ sì ni èyàn sọ pé ìròyìn tá a sọ fẹ́ níyẹn kò sí lára rẹ̀ tí wọ́n bá lé èyàn yàwọ́ ó láwọ́ ọwọ́ wà lọ́wọ́ ẹ̀ náà tẹ́lẹ̀ so táwọn Yahudi bá ní yadullahi maglula tí wọ́n bá ní ọwọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó wo tó ṣe pé táwọn gbà lérò ní pé ahun ni iyo fagilé pé Ọlọ́run lọ́wọ́ torí pé in tí ń bẹ lára èèyàn náà la fi máa ń ṣe kìnáyà fún yàn so ẹ̀rí yìí àwọn àfáàfin rílẹ̀ wípé lillahi yad Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nínú ìròyìn rẹ̀ ní kíní o al-yad ọba tó lọ́wọ́ ni àwọn àfáà wá mú dọ̀wábìt márùn kan wá tá bá ń sọ wípé Allah subhanahu wa ta'ala ọba tó ní yádù ọba tó lọ́wọ́ ni àwọn nǹkan márùn kan bẹ tá gbọ́dọ̀ gbọ́yé tá fi ní sí ọ̀rọ̀ yìí gbọ́yé alákọ̀ọ́kọ́ ń bẹ Rabbuna lahu yadan haqiqatan taliqu bi jalalihi wa 'azamatihi a gbọ́dọ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run ọba ọwọ́ méjì ó ń bẹ fún tá bá wá ń sọ pé ọwọ́ méjì ń bẹ fún ìtumọ̀ ẹ̀ ni wípé bó ṣe tọ́ sí títóbi rẹ̀ má gbé sínú làákà ìpé bí ọwọ́ méjèèjì bá ara ọ̀ yadan lillahi yadan Ọlọ́run lọ́wọ́ méjì kama yaliqu bi jalali òun lọ mọ́ bọ́ méjèèjì rẹ̀ ṣe rí ó sáròyìn ara ẹ̀ pé òun lọ́wọ́ méjì alákọ̀ọ́kọ́ rẹ̀ nínú ìgbàgbọ́ wa nípa sísàfitì ọwọ́ sọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì nínú al-Qur'an waradat al-yad mufradatan wa muthannatan wa majmu'a nínú al-Qur'an ìgbà t'Ọlọ́run bá ń ròyìn ara rẹ̀ pẹ̀lú ọwọ́ láàyè míì yóò ròyìn ẹ̀ pẹ̀lú ọwọ́ kan yadullahi fawqa aydihim yadu ẹyọkan níbo míì muthanna bal yada'u musanna ni hasfun nun lil idafa bal yada'u ìgbà míì yóò ròyìn ara rẹ̀ pẹ̀lú jamu ọwọ́ yóò wà ní jamu níbo ló ti wá ní jamu ní al-Qur'an ma yudhakkir was-samaa banaynaha bi aidi tó bá wá ní mufrad tó wá ní muthanna tó wá ní jamu ṣé yẹn wá túmọ̀ sí pé bó ṣe lọ́wọ́ kan ìgbà míì yóò tún ní méjì ìgbà míì ọwọ́ yóò tún pọ̀ rẹ́gẹ́dẹ́ rárá àwọn àfáà ní fal ifrad lil jins tó bá sọ wípé yádù tó lu ẹyọ kan ìyẹn túmọ̀ sí pé méjì náà ni lil jins lápẹjọ nìkan bèèrè lọ́wọ́ yẹn pé mo lọ́wọ́ ìtumọ̀ ní pé ọwọ́ ń ta àmọ̀sọ́wọ́ náà ní kó pé méjì ẹlòmí ń bẹ tọwọ́ rẹ̀ kan ti gé ọmọkùnrin tí ò lọ́wọ́ ẹyọkan ló gé o ṣùgbọ́n ẹyọkan tó gé yẹn a gbé sípò bí ẹni pé kò sí kàkà bẹ́ẹ̀ náà ní ta bá dá